láyé yín tẹ́ bá tún try nǹkan tẹ́ bá mi ṣe lẹ́yìn máa pa yín dànù kẹ́ tó dàbí àlòkù transgender. ìyàwó sípàyì ẹ má bínú pé kò ní ṣọ́ọ̀ṣì lé báyìí sí ṣọ́ọ̀ṣì. bọ́dà Sàámú bí bọ́dà Gani ṣe dàgbà tó yẹ ayé wọn tún ń dùn ẹ kó wọn jẹ̀pẹ́. bàbá akówèrè jẹ̀pẹ́. mo wọ́ṣọ́ ọ̀rọ̀ mọ. ẹ má yí ni má yí ni. lágbára Ọlọ́run ipò tí bọ́dà Gani wà báyìí ó ní bọ́nú ẹ̀ lórúkọ Jésù. àmín. sọ bẹ́ẹ̀ ti pé 72 minutes kọ. hello. ẹ rọra o. ẹ pẹ̀lẹ́. mo wà lórí òkè báyìí. mo wà lọ́dọ̀ sọ bẹ́ẹ̀ báyìí. different styles sir doggy missionary touch your toe wheelbarrow oríṣiríṣi I could go on and on sir. ó sọ bọ́dà Gani ó ní bọ́dà Gani dàbí àlòkù transgender. kẹ́rù bá mọ núro ni. kẹ̀kẹ́dì kìrìdì kẹta ló ní fóònù ní kọ́nìkọ́nù. kẹ̀kẹ́dì bá mọ núro ni. àdùpẹ́ nítorí wípé bàbá ò ṣe orí yín burú.